A kú dédé ìwòye o, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, a kú ọdún. Orúkọ tèmi ni Adéwálé Adéníran, alága fún ìlànà ọmọ Odùduwà ní Nàìjíríà lábẹ́ àkóso ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó jẹ́ alànà wa àti ààrẹ àgbáyé fún ìlànà ọmọ Odùduwà. Ìdí tí mo fi ń bá yín sọ̀rọ̀ lónìí ni láti rán yín létí pé ní Jímọ̀ ọjọ́ kìíní oṣù kìíní ní àyájọ́ ọjọ́ tí àwọn Gẹ̀ẹ́sì fi tipátipá so àwa Yorùbá pọ̀ mọ́ àwọn ẹ̀yà kan tí wọ́n wá ń pè ní Nàìjíríà. Eléyìí ṣẹlẹ̀ ní ọdún 1914. Láti ìgbà náà ara ọ̀rọ̀kùn ara ọ̀rọ̀ adìyẹ lọ̀rọ̀ wa pẹ̀lú Nàìjíríà. A wòye a rí pé láti nǹkan bíi 90 ọdún nísìnyí ìfàsẹ́yìn, ìjákulẹ̀ àti àìnílọsíwájú ni wíwà ní Nàìjíríà wá já sí. Ní pàtàkì àwọn ọ̀dọ́ wa ò tiẹ̀ ríṣẹ́ ṣe, àwọn àgbẹ̀ ò lè lọ sóko, pàápàá láti nǹkan bí ọdún 6 ní ìsinyìí ló jẹ́ pé ẹ̀yà kan ó ti wá bẹ̀rẹ̀ sí dún mọ̀rúrú mọ́ wa nílẹ̀ Yorùbá, tí wọ́n ń jí ni gbé, tí wọ́n ń pànìyàn, tí wọ́n fipá bá àwọn obìnrin wa lò nígbà tí ìjọba àpapọ̀ kó wa ní pápá mọ́ra. Ìdí nìyí tá a fi ń rọ̀ yín wípé tí ó bá di ọjọ́ kìíní oṣù kìíní, ìyẹn Jímọ̀ tó ń bọ̀ yìí nínú ọdún tuntun, kí gbogbo ọmọ Yorùbá, Kìrìsìtẹ́nì ni o, Mùsùlùmí ni o, ẹlẹ́sìn àbáláyé ni, kí gbogbo wa ká gbóhùn àdúrà sókè ní nǹkan aago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́ fún ìtúsílẹ̀ ẹ̀yà Yorùbá kúrò nínú ìgbèkùn Nàìjíríà. Ìyà yìí tó gẹ́, torí ẹ̀yin bàbá wa lè máa ń sọ wípé kàkà kí kìnìún ó ṣe akápò ẹkùn kó ní kálukú kó ṣọ̀dọ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ó dá mi lójú pé tá a bá gbóhùn àdúrà yìí sókè kíkan ní ọjọ́ tá à ń wí yìí, nínú ọdún tuntun a ó ní orílẹ̀-èdè Yorùbá tiwa, a ó wà ní òmìnira, a ó sì lè máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ fún àwọn ọ̀dọ́ wa láti ní ìlọsíwájú, láti ríṣẹ́ ṣe, ìlú wa á túbọ̀ á túṣẹ. Ẹ jọ̀wọ́ mo rọ̀ yín, ẹ jẹ́ ká pẹnu pọ̀, ká gbóhùn ẹ̀bẹ̀ sí Ọlọ́run Olódùmarè. Ó dá mi lójú pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Odùduwà á gbè wá o. Ire o.